Otasansan rédíò and TV. ó ní òun gan enroll níléèwé kan lórílẹ̀‐èdè Benin Republic tó ti jẹ́ pé láàrin ọ̀sẹ̀ mẹ́fà òun náà ni òun kẹ́kọ̀ọ́ parí tí wọ́n sì ìṣù sàtífíkẹ́ẹ̀tì fún òun, kódà òun tún fi sìnrú ìlú lábẹ́ àjọ NYSC lórílẹ̀‐èdè Nàìjíríà, àjọ tó ń rí sí ètò ìsìnrú ìlú lórílẹ̀‐èdè Nàìjíríà. Lẹ́yìn iṣẹ́ ìwádìí rẹ̀ ló wá publicize ìròyìn yẹn, iṣẹ́ ìwádìí tó ṣe yẹn, àbọ̀ṣẹ́ ìwádìí rẹ̀ ó wá gbé sórí ìwé ìròyìn tó ń ṣiṣẹ́ fún. Ibẹ̀ ni ó ti dé àrọ́wọ́tó àjọ NUC táwọn náà sì ṣèwádìí tí wọ́n sì bá bẹ́ẹ̀ kó tó wá di pé wọ́n pinnu wípé gbogbo iléèwé tó bá jẹ́ ti orílẹ̀-èdè Benin Republic àti Togo tó bá wà lórílẹ̀ Nàìjíríà pé kò sí recognition fún ìwé ẹ̀rí tí wọ́n bá gbà jáde láwọn irú iléèwé bẹ́ẹ̀ mọ́. Kì wá ṣe àwọn iléèwé láti orílẹ̀-èdè Benin Republic àti Togo yìí, òun náà ni ìjọba àpapọ̀ nípasẹ̀ àjọ NUC ni wọ́n gbẹ́sẹ̀ lé o. Wọ́n fi orúkọ gbogbo àwọn iléèwé yẹn, wọ́n fẹ́ẹ́ tó bíi 18 tí wọ́n ní àwọn ò dá wọn mọ̀ mọ́. Ẹ jẹ́ ká kà fún yín àwọn iléèwé yẹn tí ó affect. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Tajudeen olówó òkèrè lórúkọ tèmi, ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà. Ẹ̀ṣọ́ kò yí ni mí, ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Kí la tún mú wá, kí ni àtúnikájọ gbéyẹ̀wò gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. Ní ọjọ́ kejì oṣù kínní ọdún 2024 Tuesday, ó ní ìròyìn jáde wípé àjọ tó mójútó àwọn iléèwé gíga lórílẹ̀‐èdè Nàìjíríà, NUC Nigeria University Commission, ó ní wọ́n kéde wípé àwọn ti gbégi lé àwọn iléèwé kọ̀ọ̀kan tí wọ́n fún àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ní ìwé ẹ̀rí degree, wípé àwọn ti wọ́gilé, àwọn ti gbẹ́sẹ̀ lé, wípé kò dẹ̀ ní sí recognition fún gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tó bá ti ní ìwé ẹ̀rí tó jẹ́ ti degree láwọn fásitì kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Benin Republic àti Togo, tó fi mọ́ àwọn iléèwé míì lókè òkun. Kí ló fa ọ̀rọ̀ yìí? Kí ló fa ìpinnu tí àjọ NUC lórílẹ̀‐èdè Nàìjíríà, kí ló fa ìpinnu tí wọ́n ṣe yẹn? Kí tó lọ jìnnà, a mú wá fún yín àwọn iléèwé tí ìjọba ti ní àwọn ti gbẹ́sẹ̀ lé láti máa fún àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ní ìwé ẹ̀rí degree. Màá ka àwọn iléèwé yẹn fún yín, ṣùgbọ́n kí n tó kà á, ẹ jẹ́ ká lọ sí ohun tí ó bí ìpinnu yẹn. Gẹ́gẹ́ bó ṣe jáde nínú ìròyìn, ọkùnrin akọ̀ròyìn oníṣẹ́ ìwádìí kan, ó ní ó ṣiṣẹ́ ìwádìí nípa àwọn iléèwé kan ní orílẹ̀-èdè Togo àti Benin Republic. Iṣẹ́ ìwádìí abẹ́nú tó lágbára ló ṣe nípa bí àwọn iléèwé kan ní orílẹ̀-èdè tí a dárúkọ yẹn, Benin Republic àti Togo, bí wọ́n ṣe ń operate lórílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n sì ń fún àwọn akẹ́kọ̀ọ́ wọn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà
ní ìwé ẹ̀rí degree láàrin ọ̀sẹ̀ 6 péré. Ó yà yín náà lẹ́nu kéèyàn jọ wípé òun lọ sílé ìwé láàrin ọ̀sẹ̀ 6 oṣù kan àtààbọ̀ kó sì gba ìwé ẹ̀rí degree tó jẹ́ pé àwọn míì ní àwọn iléèwé tó jẹ́ ìwé tó bófin mu, iléèwé tó bófin mu tó fẹsẹ̀ rinlẹ̀ tí wọ́n ń lo ọdún 4, ọdún 5, ọdún 6, ọdún 7, kẹ́yìn wá ní ẹ lọ sílé ìwé kan lókè òkun kẹ́ wá ní ẹ kẹ́kọ̀ọ́ jáde kẹ́ sì gba degree, ìwé ẹ̀rí degree láàrin ọ̀sẹ̀ 6 ṣẹ́rí pé orí bákan ló ti tọ́. Wọ́n tún wá fi ìwé ẹ̀rí tí wọ́n gbà yẹn wọ́n tún wá fi ń ṣe ìsìnrúùlú lórílẹ̀‐èdè Nàìjíríà lábẹ́ àjọ NYSC. Sẹ́yìn náà rí pé ó tako làákàyè. Bí àpẹẹrẹ láwọn iléèwé tí ó bófin mu tó fẹsẹ̀ rinlẹ̀, téèyàn bá fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ òfin, ó kéré jù yóò lo ọdún 6. Téèyàn bá fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ìṣègùn òyìnbó, ìyẹn medicine, láwọn iléèwé tó bófin mu tó fẹsẹ̀ rinlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yóò lọ ọdún 7. Kéèyàn wá ní òun lọ sílé ìwé kan lókè òkun, ó wá lọ lo ọ̀sẹ̀ 6 láwọn irú iléèwé bẹ́ẹ̀ kó wá lòun gba ìwé ẹ̀rí jáde first degree. Ṣẹ́rí pé ó lágbára. Eléyìí ni ó ta akọ̀ròyìn tó ṣèwádìí yìí lọ́ta lólobó, tó jẹ́ akọ̀ròyìn fún iléeṣẹ́ ìwé ìròyìn Daily Newspaper lórílẹ̀‐èdè Nàìjíríà tó fi bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí alágbára yẹn. Kódà ó ní òun gan enroll láwọn níléèwé kan lórílẹ̀‐èdè Benin Republic tó ti jẹ́ pé láàrin ọ̀sẹ̀ 6 òun náà ni òun kẹ́kọ̀ọ́ parí tí wọ́n sì issue sàtífíkẹ́ẹ̀tì fún òun. Kódà òun tún fi sìnrúùlú lábẹ́ àjọ NYSC lórílẹ̀‐èdè Nàìjíríà, àjọ tó ń rí sí ètò ìsìnrúùlú lórílẹ̀‐èdè Nàìjíríà. Lẹ́yìn iṣẹ́ ìwádìí rẹ̀ ló wá publicize ìròyìn yẹn, iṣẹ́ ìwádìí tó ṣe yẹn, àbọ̀ṣẹ́ ìwádìí rẹ̀ ó wá gbé sórí ìwé ìròyìn tó ń ṣiṣẹ́ fún. Ibẹ̀ ni ó ti dé àrọ́wọ́tó àjọ NUC táwọn náà sì ṣèwádìí tí wọ́n sì bá bẹ́ẹ̀ kó tó wá di pé wọ́n pinnu wípé gbogbo iléèwé tó bá jẹ́ ti orílẹ̀-èdè Benin Republic àti Togo tó bá wà lóde Nàìjíríà pé kò sí recognition fún ìwé ẹ̀rí tí wọ́n bá gbà jáde láwọn irú iléèwé bẹ́ẹ̀ mọ́. Kì wá ṣe àwọn iléèwé láti orílẹ̀-èdè Benin Republic àti Togo yìí, òun náà ni ìjọba àpapọ̀ nípasẹ̀ àjọ NUC ni wọ́n gbẹ́sẹ̀ lé o. Wọ́n fi orúkọ gbogbo àwọn iléèwé yẹn, wọ́n fẹ́ẹ́ tó bíi 18 tí wọ́n ní àwọn ò dá wọn mọ̀ mọ́. Ẹ jẹ́ ká kà fún yín àwọn iléèwé yẹn tí ó affect, àwọn iléèwé tí ó affect gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́. The NUC also, Nigeria University Commission warned Nigerians to avoid enrolling in such institutions like
University 1. University of Applied Sciences and Management, Port Novo, Republic of Benin, or any of its another campuses in Nigeria. 2. Volta University College, Volta Region, Ghana, or any of its other campuses in Nigeria. Ó di méjì. 3. The International University, USA, Kano and Lagos Study Center, or any of its campuses in Nigeria. Ó di mẹ́ta. Ìkẹrin, Columbus University, UK, operating anywhere in Nigeria. 5. Till International University, UK, operating anywhere in Nigeria. Number 6. Pebbles University, UK, operating anywhere in Nigeria. 7. London External Studies, UK, operating anywhere in Nigeria. 8. Pilgrims University, operating anywhere in Nigeria. 9. West African Christian University, operating anywhere in Nigeria. 11. Yes, 9, 10. Okay, number 10. EC Council University, USA, Ikeja, Lagos Study Center. Number 11. Concept College University, London, Ilorin, or any of its campuses in Nigeria. Number 12. Odegbe North African University campuses in Nigeria. Number 13. Irish University Business School, London, operating anywhere in Nigeria. Number 14. University of Education, Winneba, Ghana, operating anywhere in Nigeria. Number 15. Cape Coast University, Ghana, operating anywhere in Nigeria. Number 16. African University Cooperative Development, Cotonou, Benin Republic, operating anywhere in Nigeria. Number 17. Pacific Western University, Denver, Colorado, Owerri Study Center. Number 18. Evangel University of American and Judic University, Judic Management Academic, Lagos. Gbogbo àwọn iléèwé tí wọ́n fi síta òun náà nìyẹn wípé kò ní sí recognition fún ìwé ẹ̀rí tí ọmọ orílẹ̀ Nàìjíríà tó bá gbà jáde láwọn iléèwé yìí òun ni a ti kà fún yín yẹn. Pẹ̀lú ìpinnu yìí, kí ni èrò tiyín, kí ni ìwòye tiyín gan lórí rẹ̀? Ẹ jẹ́ ká mọ èrò tiyín, ẹ jẹ́ ká mọ ìwòye tiyín lórí eléyìí. Ṣé kò ní ṣe àkóbá, ṣé kò ní jẹ́ bí ìfàsẹ́yìn fún àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà tí wọ́n ti kẹ́kọ̀ọ́ jáde ṣáájú àkókò tí iṣẹ́ ìwádìí yìí tó bẹ̀rẹ̀ àti ìpinnu tí ìjọba ṣe yìí? Àbí bó ṣe yẹ kó rí òun náà ni ìjọba orílẹ̀ Nàìjíríà kò ní wọ́n pinnu yẹn? Àbí kí ni ẹ̀yin rò pé ìjọba orílẹ̀ Nàìjíríà tún lè ṣe yàtọ̀ sí ìpinnu tí wọ́n sáré ṣe yìí láti jẹ́ pé ìpinnu yẹn kò affect àwọn tí wọ́n ti kẹ́kọ̀ọ́ síwájú ní ọ̀nà tó tọ́ àti tó bófin mu ṣáájú kí iṣẹ́ ìwádìí yìí tó jáde? Ẹ fi èrò tiyín, ẹ fi ìwòye tiyín, ẹ fi ránṣẹ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí kí a jọ wò ó, ká jọ sọ, ká jọ gbé yẹ̀wò. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá níkànnì wa Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Tajudeen olówó òkèrè lórúkọ tèmi, ìnájọ́ ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà. Ẹ̀ṣọ́ kò yé ni mí, ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ.